Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lónìí gbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásíkúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyà kùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. À ń bẹ̀ ọ́ gbóhùn wa. Torí lọ́la kó fàyà kùn Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó fàyà kùn. Mo kí gbogbo wa lọ́lọ́kan òjọ̀kan, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà tẹ́ ní àǹfààní tẹ́ ń wò mí ní òní. Èmi náà ni ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Olatiboye tí ayé mọ̀ sí mi jẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lórí ètò yìí, àwọn kan tí a gbé dání tí a máa ń sọ, òun náà ni àṣírí ìwé àti egbò. Ní àwọn kan kéékèèké tí a lè máa lò, àti ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí numerology, àti bí a ṣe máa ń túmọ̀ àlá àti ọ̀nà àbáyọ. Fún gbogbo àwa tí a sì darapọ̀ mọ́ ètò yìí, ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí kí lè kó mọ fún wa láǹfààní lórí àwọn nǹkan míì tá a ti ṣe àti èyí tí a ti ṣe. Torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Ẹ fi ń jẹ́ pé a ti ṣe kankan nínú èyí tí a ti ṣe rárá. Ẹ rí nǹkan tí mo fẹ́ mú fún wa ní òní. Àkọ́kọ́, ọ̀rọ̀ ìkìlọ̀. Ẹ̀kejì, bí a ṣe máa ń lé ẹ̀mí burúkú kó nu lé tá a bá ṣe gà. Bí a mo ti ṣàlàyé ẹ̀ rí, àmọ́ ọ̀nà tí a máa ń gbà lo nǹkan yìí ó pọ̀. Bí a mo ti ṣàlàyé ìkan rí tí mo ní a máa ń lo iyọ̀ ìsebẹ̀. Tá pèrun sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹ̀kún lẹ́kùn tá ṣèkámọ́ ní àárín. Bí àbẹ̀kọ́ mo ti wá sọ, bí a kì í tuntun sọ bíbá ẹ̀ náà torí mi ò rántí mọ́. Ó dà pé orí fídíò náà mo ti sọ, ọ̀rọ̀ àwọn ẹ̀ ti béèrè question lórí rẹ̀ dáadáa. Àmọ́ ìlànà mi wá fún wa. Wọ́n á kí gbogbo wa, mo kí ọkùnrin nínú wa, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Tó bá jẹ́ pé àárọ̀ ni a wà, mo kí gbogbo ẹ káàárọ̀. Tó bá sì jẹ́ pé ọ̀sán ni a wà, mo kí gbogbo wa ẹ káàsán. Tó bá jẹ́ pé alẹ́ òní a wà, mo kí gbogbo wa ẹ káalẹ́. Kí bẹ́ẹ̀ ṣe morúkọ mi náà ni Dr. Mutiu Olatiboye. Orí WhatsApp number wa ni ó ń display lójú screen yìí, tàbí kẹ́ ẹ wo abẹ́ description fídíò yìí. Ẹ máa rí líǹkì WhatsApp kí ẹ join group. Àwọn nǹkan mìíràn tí ẹ bá ń fẹ́ tàbí àwọn èyí tí ẹ bá rí bíbá yìí tí ẹ bá lè máa fún wa ní àwọn adé topic tí a lè máa bára sọ̀rọ̀ lórí bíbá yìí àmáì tó bá ti ń jẹ́ nǹkan tó wà reasonable yàtọ̀ sí ká máa bẹ̀rẹ̀ nǹkan míì tí kò bá ti ayé mu. Àwa kì í sọ irú nǹkan bẹ́ẹ̀. Torí nǹkan téèyàn bá mọ̀ òun náà ni èèyàn máa sọ. Díẹ̀ táwa náà mọ̀ yìí náà òun náà ni à ń bára wa sọ ní orí ètò. Láṣẹ Èdùmàrè àní ṣìṣe àní tójú ilẹ̀ mọ́lẹ̀ agbára Ọlọ́run. Gẹ́gẹ́ bí mo ṣe topic tí mo wá òun náà ni ọ̀rọ̀ ìkìlọ̀. Òun náà ni ilé gbígbà. Wọ́n ní ọ̀pọ̀ làǹgbà ni ó dakùn délẹ̀ a ò mọ èyí tí inú èèyàn burúkú ó ti ba èèyàn rere jẹ́. Ilé ayé tá a sì wà yìí, Ọlọ́run ló mọ ibi tí olúkálùkù tí ó ń tojú bọ̀ lórí pé òun fẹ́ jẹ́yàn ní ayé. Ẹlòmíì kò mind láti ṣe anything
pé kóun sáà lè fi jẹ́yàn, kóun rówó, kóun lọ sí klọ́ọ̀bù, kóun ṣe kinní kan, tí wọ́n sì mọ̀ pé ní ilé ayé tá a wà bíntín ni. Ṣé Ọlọ́run bá tó sọ pé ọjọ́ kan níwájú òun ó dàbí 1000 years níwájú àwọn ọmọ èdè ènìyàn ni. Ìwọ tó bá lo 100 years láyé, wà ló ti ó tí tó a minute ní ọjọ́ tí Ọlọ́run kà. Ó tí tó a minute ní ọjọ́ tí Ọlọ́run kà. Ṣé Ọlọ́run tó wá sọ pé ní ọjọ́ kan níwájú òun ó dàbí 1000 years níwájú ọmọ èdè ènìyàn. Rí bí ìjìyà Ọlọ́run yẹn náà sì máa tó. Ìjìyà Ọlọ́run, ọwọ́ Ọlọ́run náà, ẹ má jẹ́ kí wọ́n máa tàn yín wípé tàbá ti after death, there is life after death. Kò sí life kan lẹ́yìn ikú mọ́. Life tó wà náà ni ìdájọ́ ẹ̀ ni, torí pé ó wà nínú ìwé mímọ́, ìyẹn ìwé àwọn ti Christian náà, pé a ti kọ́ pé ẹ̀kan lèyàn kú, lẹ́yìn ikú ìdájọ́ ló kù. Àwa náà sì tí ì rí kà nínú Al-Qur'ani tiwa náà, ìpè ní tó bá ti kú tán o, wà á tún lọ lo ayé kan bì kan. Àwọn kan ti máa ń sọ̀rọ̀ nípa àkúdàáyà. Ṣé rí àkúdàáyà yẹn, a sì máa mú tọ́pìkì yẹn wá ní tí Ọlọ́run bá kọ́ lágbára Ọlọ́run, torí àwọn míì believe pé àkúdàáyà ẹni tó ti kú ni wọ́n tó rí níbì kan, ẹni tó ti kú ni wọ́n rí níbì kan. Ó wà láàrin àwọn Mùsùlùmí, ó wà láàrin àwọn Christian tí wọ́n believe lórí nǹkan yẹn. Ṣé ẹ̀dẹ̀ rí ìwé tí olúkálùkù wa believe, ìyẹn Al-Quran àti Bible, the other side as in Christianity. Ṣé rí ọ̀rọ̀ àwọn ọmọ èdè ènìyàn wájú Ọlọ́run ó dàbí èyí tó create, tó ṣe fóònù tàbí tó ti ṣe robot. Ìwọ tó mọ nǹkan kan, kò ra fóònù, wọ́n ti fi manual síbẹ̀ pé báyìí nǹkan báyìí ló máa tẹ̀ tó máa mú nǹkan báyìí wá o, nǹkan báyìí ló máa tẹ̀ tó máa mú nǹkan báyìí wá, nǹkan báyìí ló máa ṣe tó máa ṣe nǹkan báyìí, ibẹ̀ ló máa gé síìmù sí, ibẹ̀ ló máa gé mẹ́mórì sí. Ìwọ ò lè sọ pé torí pé èèbó sọ pé ìbáwá gé mẹ́mórì sí kó wá gé síìmù bẹ̀ kó ṣiṣẹ́, kò lè ṣiṣẹ́ o. Manual yẹn ló máa follow. Manual wa ni Quran, manual Christian side òun náà ni Bible. Nǹkan tẹ́ bá ti wá rí nínú Bible, tẹ́ bá ti rí, torí nǹkan táwa rí ni pé àwọn ìran àlùjọ̀nnú àwọn ló ń di àkúdàáyà. Ó dẹ̀ ní reason, ó ní bí wọ́n ṣe máa ń dì í. Ṣé understand? Nígbà tẹ́yìn náà dẹ̀ ti rí kanu Bible pé lẹ́yìn ikú ìdájọ́ ló kù, kí wọ́n á ní àkúdàáyà kan, kò sí nǹkan tó ń jẹ́ àkúdàáyà. Kò sí nǹkan tí ó ń jẹ́ àkúdàáyà. A sì máa bọ̀, a máa bára wa sọ̀rọ̀ lórí ìyẹn. Nǹkan tí àwọn èèyàn ń ṣe ní ayé, ọ̀nà tí àwọn ẹlòmíín gbà ó ní agbára, kò ṣeé sọ. Ẹlòmíín torí pé ó fẹ́ dájú délẹ̀, foundation lè tó ṣe, ó ti rí nǹkan débẹ̀ wípé gbogbo àwọn tó bá ti ń gbàbẹ̀, nǹkan tó bá ti ń kó wọbẹ̀ kán sì máa tà á. Inú ilé ẹlòmíín wà tó jẹ́ pé ó ṣe nǹkan sínú ilé ẹ̀ tó jẹ́ pé kò sí ẹ̀dá Ọlọ́run tí ó gbanú ilé náà tí ò ní ní àlùbáríkà. Kò sí ẹ̀dá Ọlọ́run tí ó gbàbẹ̀ tí ò ní ní àlùbáríkà. Bẹ́ẹ̀ làwọn míì ṣe síbẹ̀ tó jẹ́ pé kò sí ẹ̀dá tó máa gbalé náà tó máa rí nǹkan mú lọ. Wọ́n padà jáde nínú ilé náà, á jẹ́ ìdùn arìnlẹ̀. Ẹ wá rí àkíyèsí ìkìlọ̀ tí mo fẹ́ fún gbogbo wa ni pé gbogbo ilé tí a bá ti fẹ́ gbà, gbogbo ilé tí a bá ti fẹ́ gbà, àkọ́kọ́ ẹ jẹ́ ká máa ṣe ìwádìí dáadáa lórí ilé náà. Ẹ jẹ́ ká ṣe ìwádìí dáadáa lórí ilé náà. Ìyàrá tó fẹ́ gbà, tó bá jẹ́ pé ẹnìkan ti gbé bẹ̀ rí, tí o bá ní access láti bá ẹni tó gbé bẹ̀ rí sọ̀rọ̀, pé kó o bá sọ̀rọ̀, kí ni reason tẹ́ fi kókó nínú ilé? Kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀? Tí o bá ní access láti bá ẹni yẹn sọ̀rọ̀, àwọn ọ̀nà àdúrà tó máa tọ̀ máa ṣàlàyé ní èní. Èwo ni kó o gbalé, kó o sùn lóru, kí nǹkan máa wọ́ lórí sílì bí ejò ńlá. Èwo ni kó o gbalé lóru, kó o gbalé kó dòru, kí o máa gbọ́ oríṣiríṣi orin. Láì ṣe pé bóyá choir master wà ní, àwọn choir member wọ́n wà ní àdúgbò tí wọ́n ń worship. Tàbí kó o jí lóru, kó o fẹ́ lọ tọ̀, kó o ṣílẹ̀kùn, bóyá passage, bóyá face me and face you ni, káǹjẹ̀nú gbọ́ ọ létí, kó gbọ́ ọ lójú, kó mọ̀ kó rò pa yán ni, kó jọ́ kejì kojú owú. Àwọn nǹkan báyìí yẹn gbọdọ̀ máa ṣe ìwádìí dáadáa lórí ilé téèyàn bá fẹ́ gbà, téèyàn bá fẹ́ gbà. Ẹlòmíì ti gbalé, ayé ẹ̀ ti bàjẹ́, ayé tí ò ní bàjẹ́. Ẹlòmíì ti gbalé, nǹkan gbogbo àjálù àjáwọ̀ tí ò ṣẹlẹ̀ rí, ó ti ń ṣẹlẹ̀ sẹ́lòmíì. Wọ́n ti ṣe débi pé kò rówó ilé san, kò dẹ̀ lè kúrò nínú ilé náà mọ́.
ó ti wá di ẹrú, ó ti di fún landlord tàbí landlady. Bí wọ́n roko àdúgbò òun ni ó mọ bá wọn ró, bí ó gùn kọ́tà kò lẹ́kọ̀ọ́ rí ńbẹ̀ nígbà tí ò lówó lé san. Àmọ́ tó bá jára ẹ̀ ẹ kíyèsí dáadáa, tẹ bá jẹ́ nìkan tẹ bá jára yín tí nǹkan náà ti ń kan aṣebi lára, ẹ lè jọ rẹ́ láyé bí kókó ni ó sì máa ṣe, bí kò lé ẹ dànù òun ni ó sì máa ṣe fún ẹ. Ẹ jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ wádìí dáadáa kí a tó gbalé. Ẹ jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí dáadáa kí a tó gba ilé. A lè sílé gbà láyé. Ilé tá gbà tí ó sọ wá dẹdun arinlẹ̀, Ọlọ́run má jẹ́ ká bá wọn gbà á láṣẹ Èdùmàrè. Tí wọ́n bá jára ẹ tó jára ẹ, bóyá ẹ̀yin bíi mẹ́jọ lẹ̀ ń gbénu ilé, tí wọ́n jára ẹ tó lọ ń gbàdúrà ẹ tó ń rí ṣe. Ìgbà táwọn yòókù tó jẹ́ pé òpútù ni wọ́n, ní ó bá di pé wọ́n lè mú wọn gan lọ́tà, wọ́n ní wọn ló ń lo kádàrá wọn. Wọ́n sì mọ̀ pé nǹkan tó ń lo kádàrá wọn wà nínú ilé tí wọ́n rí mọ́. Ìwọ jára ẹni àbí wọ́n ló tún máa sọ fún wọn pé ẹ̀yin náà jára yín, àfẹnitẹ́ bá súnmọ́ ara yín dáadáa. Òní ká gbalé ká máa sùn kó tó ojúmọ́ lọ́jọ́ kan kéèyàn máa la àlá gidi, ká jẹun ọmọ léèyàn gidi. Ẹ wá rí kí nìkan tí a fẹ́ ṣe, èyí tí mo máa fún wa ní òní tí a fẹ́ ṣe. Kì í ṣe nǹkan tó pọ̀ àmọ́ ó kàn ní wàhálà nínú. Kì í ṣe nǹkan tó pọ̀ àmọ́ ó ní wàhálà díẹ̀ nínú. Tí a bá ti gba ilé, bóyá a ti gbalé ni o, a ti gbalé náà ni o, ni à ń express irú nǹkan báyìí nínú ilé náà. Tí a bá ti ń express irú nǹkan báyìí, a kọ òkúta 16. A kọ òkúta 16 ni a fẹ́ lò. Àwọn jẹ́ ká mọ Suratu Fil 111 tá a bá ti hàn. Ẹ jẹ́ ká wá èpo ọ̀bọ̀ díẹ̀, èpo ọ̀bọ̀ díẹ̀, ọ̀gà méjì, ìyẹn gbígbé, ọ̀gà gbígbé méjì. Àwọn jẹ́ ká gé ọ̀gà ẹyọ kọ̀ọ̀kan sí méjì. Ṣé wá rí méjì tá a gé sí ibi orí? Ṣé mọ̀ pé ibi orí ọwọ́ méjèèjì ó wà bí orí, ẹsẹ̀ méjèèjì ó wà bí ìrù. Ṣé wá rí ibi ìrù? Ṣé wá rí ti ibi ìrù yẹn ní ká sọ dànù? Títí orí yẹn òun la fẹ́ lò, bí orí méjì la fẹ́ lò. Ẹ jẹ́ ká gun kúnná pẹ̀lú èpo ọ̀bọ̀. Tá a bá ti gun kúnná, ẹ jẹ́ ká fi ọṣẹ kó. Suratu Fil tí a hàn, ẹ jẹ́ ká fomi díẹ̀ fọ̀ ká fi po ọṣẹ yìí. A kọ òkúta 16 yẹn, ẹ jẹ́ ká kó sínú òkè. Tá a bá ti kó sínú òkè, ẹ jẹ́ ká po ọṣẹ yìí lórí. Ẹ jẹ́ ká máa fi wẹ̀, ẹ jẹ́ ká gbé kalẹ̀. Ẹ jẹ́ kọ́mọ máa fi wẹ̀, ẹ jẹ́ kí ìyàwó fi wẹ̀, ẹ jẹ́ kọ́mọ tó wà lọ́dọ̀ wa kó fi wẹ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, tí wọ́n bá ń gba ògo, tí wọ́n ń wu ìwà bí inú ilé tó wà, tí wọ́n ń rí nǹkan burúkú mọ́lẹ̀ inú ilé tó wà, á sún kúrò lọ́dọ̀ tiẹ̀. Á sún kúrò, ẹ̀mí burúkú ó sún kúrò lọ́dọ̀ tiẹ̀. Àwa tí Ọlọ́run bá dẹ̀ kádàrá tá a bá ní lórí fóònù wa, ìyẹn Suratu Baqara, ẹ jẹ́ ká máa play ẹ̀. Bẹ́ẹ̀ tá a ti fẹ́ sùn, ẹ jẹ́ ká fi lẹ̀. Ó lè fi bí 2 hours tó ti sùúrà tó gùn ni láti fi play. Àwọn tá a bá ní lórí fóònù, ẹ jẹ́ ká download lórí àwọn app tí wọ́n ti download orin Suratu Baqara. Ẹ jẹ́ ká máa play, ó máa ń lé àlùjànnú kúrò nílé. Tàbí ibi ẹ jẹ́ ká download pípe ìrun, bẹ́ẹ̀ sì máa ń pe ìrun ní tí wọ́n máa ń rẹ́kọ̀dù fún wa, tí wọ́n máa ń pe ìrun. Ẹ jẹ́ ká máa play nílé tá a bá ń gbé. Eléyìí máa ń lé àwọn ẹ̀mí burúkú kúrò nínú ilé ni. Àwọn ìlànà wà bí a ṣe máa ń wọnú ilé, bá a ṣe máa ń sálámọ̀, bí a ṣe máa àwọn áyà tá a máa ń ké tá a bá ti wọnú ilé. Eléyìí ẹ má jẹ́ kí n parọ́ fún yín, ẹ má jẹ́ kí n parọ́, ẹ̀yin nìkan kọ́ lẹ̀ ń gbélé. Àwọn ẹ̀mí tó bá yín gbélé pọ̀. Àwọn ẹlòmíì ó sùn lórí bẹ́ẹ̀dì báyìí tó bá jí báyìí gbàrú máa ró. Ẹlòmíì á sùn lórí bẹ́ẹ̀dì àti dìde, wọ́n ti da kàgàbó, àwọn àjànú ń ṣeré lórí ẹ̀ ni. Ẹlòmíì wọ́n ń dirun fún lọ́wọ́, ńgbà wọ́n ti dirun tán, wọn ò ní filẹ̀, wàá wá lajú, wàá máa rún, wàá máa pariwo kó tó lè ráyè dìde. Ó wà bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká máa lo ọṣẹ yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run, á rí ìyàtọ̀ lágbára Ọlọ́run. Ẹ wo ọ̀rọ̀ mi oníjú báyìí lọ́nà lé ní ọ̀pọ̀rọ̀ kápẹ́rẹ́. Ẹ jẹ́ wọ́n ní ṣókí lọ́bi oge èyí tí a sọ yìí náà. Wọ́n tá a bá gúnyán sínú gbá, tí a gúnyán sínú ewé, tá a bu ọbẹ̀ sínú èpo ẹ̀pà, ẹni tí ó yó, ẹni tí ò dẹ̀ ní yó náà ni. Ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sáà subscribe sórí ètò ìkíni ìkùn fún aláǹfààní lórí àwọn kọ̀mẹ́ntà àti àtẹ̀yìn tá a ti ṣe, torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Tó bá dìgbà mìíràn tó mọ̀ ọ̀rọ̀ mi tó yàtọ̀ sí ilé ìwà, ó dàbọ̀.